Ó kí gbogbo lé o. Ó kí gbogbo lé o. Orúkọ tèmi ìjàmbá Adio Kọ́láwọlé Orékù ìkànnù kárù látọ̀jà ìjàmbá. Èmi nàbí gbẹ̀yìn ìdárò àríwá ọmọ lámú Adio. Ìṣókí mo fẹ́ kẹ́tẹ́ ti gbọ́ ẹ̀yin arábìnrin mo fẹ́ kẹ́tẹ́ ti gbọ́ ẹ̀yin sọ́lá ariwo mo fẹ́ kẹ́tẹ́ ti gbọ́. Abáfẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa tó jẹ́ adájọ́ lọ́jọ́ lẹ̀ pé ó lè ṣojú ẹ̀mí wa. Lẹ́yìn Ọlọ́run ọba mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn pilot méjì ọlọ́kọ̀ wa Mùtárù Ọlátúndé Àkàngbé Àníbàbá àti Lámúlà Antonio Àgbẹ̀ni Adé àwọn méjì ọdún rere àwọn ọlọ́bí ọmọ ọlọ́jọ́ ọ̀lú àwọn ọlọ́bí bọ̀dámi Akeem Odúpẹ́ọlá Àrẹ̀mú Àníbàbá. Oore wa pọ̀ mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí oore wa ìgbà tẹ́lẹ̀ máa pọ́njú kíndàgánì school iléèwé Mùtárù lèmi lọ ìgbà tí ṣe tán kíndàgánì yẹn mo ṣe primary school lọ́dọ̀ lábẹ́ Lámú abẹ́ Lámú ni mo yìí wà tí wọ́n á graduate sí primary school. Akeem Odúpẹ́ Àrẹ̀mú ẹni tẹ́ wò yìí ó fi gbogbo ara ló fi tọ́ mi gbogbo ara ló fi tọ́ mi gbogbo ara ló fi tọ́ mi ní kékeré mi jàmá o tí bá ṣe lẹ́ẹ̀márùn-ún lójúmọ́ bọ̀dá mi ò ní mójúkó mbẹ́ á gbọ́n dànù lára mi tó bá gbọ́n dànù lára mi tán á wá ṣàlàyé fún mi nǹkan tó ń ṣe gbọ́n dànù lára mi á ní jàmá dáàdì ò láì kéèyàn máa ṣe báyìí tí bá lọ bá àwọn èèyàn jà bọ̀dá mi á nà mí lórí ẹ̀ pé dáàdì ní ẹranko ló ń jà jàmá máa bá jà ìgbà tó máa fi tọ́ mi tán gbogbo ara ló fi tọ́ mi èmi lè jẹ́wọ́ fún yín gbogbo wa tàwọn ará ilé ni ó kọ́ mi kí n má mú nǹkan nìkan ó kọ́ mi kí n má parọ́ tí bá ṣẹ̀ tí bá fi rọ́kun nínà irọ́ yẹn ó ju ẹ̀ṣẹ̀ tí ń ṣe gangan lọ. Ìgbà tí máa fi graduate ní iléèwé Odúpẹ́ọlá máa bọ́ sábẹ́ bọ̀dá Mùtíù mo ti mara bọ̀dá mi ò ní láti sọ wípé jàmbá àrántí ọmọ ẹni tó ń ṣe rò báyìí nígbà wọn gbé ẹjọ́ mi pé bàtọ́ tọ́ mi tán mo ò jí kọ́bọ̀ àwọn ìdájọ́ ṣe kékeré lẹ́kọ̀ọ́ máa ń jí owó lábẹ́ pílò ìyá wọn èmi lè jẹ́ ọ́ fún mi pé mo ò jí kọ́bọ̀ ibi tí bọ̀dá mi tọ́ mi pé mo ò jí kọ́bọ̀ lọ mo ò mú nǹkan ní nǹkan wọn rí. Gbàtí máa fi dọ́dọ̀ bọ̀dá Mùtíù kó o mú nǹkan nìkan rí gbàtí a máa fi dẹ́gbọ́ ìbò bọ̀dá mi ti sèmi jiná kó nìkan òjò wá lójú àwọn kan wá máa wo lọ́jọ́ ìyànà pé Akeem kí ló ní tó ń fi gbogbo ara tọ́mọ yìí bọ̀dá mi èmi ti rí pé opportunity tí bọ̀dá mi ò ní tẹ́mi dẹ̀ ní bọ̀dá mi make sure pé mo ò fọ́ ó mọ̀ pé ó make sure pé mo ò fọ́ eré bẹ́ẹ̀ pọ̀ èmi náà wá fi bọ́ ṣe tọ́ mi wọ́n á fi tọ́ ọmọ mi
ẹni tó bá lè tọ́ sí ara tọ́mọ eré bẹ́ẹ̀ pọ̀ bọ̀dá mi ó máa ń pèdè kan gbà tí kéré tó bá léèyàn tó ń ṣe ráúráú á ní ẹ̀dá ni bọ̀bọ̀ yẹn àbí tó bá sọ̀rọ̀ èèyàn tí ò dáa kan á ní ẹ̀dá ni ibẹ̀ yẹn ló ti jẹ́ mi pé níwájú mi o àbí lẹ́yìn mi o táwọn ìjọba máa sọ̀rọ̀ mi lẹ́yìn wọn lè sọ pé ẹ̀dá ni jàmá. mẹ́ta lọ́mọ tó da àbí ikọ̀ àkọ́ọ̀gbà àtọmọlúwàbí bọ́dá mi fi yé mi pé jàmá ọmọlúwàbí ló fẹ́ jẹ́ o sọ pé kìí ẹ mú mo wá fẹ́ kí gbogbo àtàwọn agbóde yìí lẹ́yìn yìí kábà dúpẹ́ pé olóore mi tó fún mi ní àǹfààní kí lè lọ sí Modúpẹ́ primary school lábẹ́ wọn kí lè kẹ́kọ̀ọ́. Bàbá mi kékeré rè ló tọ́ mi ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé o. Bẹ́ẹ̀ ni capture. Àtẹ́wọ́ yẹn kó nílẹ̀.